dóde o màmá Oríkì mo dóde o adùn ni mo dóde o màmá Oríkì mo dóde o ẹni ẹ retí rèé o adùn ni mo dóde o adùn ni mo dóde màmá Oríkì mo dóde o adùn ni mo dóde o màmá Oríkì mo dóde o ẹni ẹ retí rèé o adùn ni mo dóde o kóńkólóyò adùn ni dé o kóńkólóyò adùn ni dé o. Orúkọ mi ni Ayọ̀ Bánkálẹ́ Mọ́túnráyọ̀ ewé bíi tí obìnrin mọ̀ sí màmá Oríkì. Ewé bíi ni bàbá tó bí mi lọ́mọ wọn ò dáyé bá àrọ́bá mọ́bá tí ṣe bàbá àtàn. Bàbá tó bá bí ọmọ nílẹ̀ Yorùbá ló lọ́mọ wọ́n ní èèyàn nímú nímọ̀yàn ìyá mi ló fi mí hàn bàbá mi n kò sì ti fi hàn bàbá mi ó di dandan kí n mọ ọjọ́ kọ sí bàbá tó bí mi lọ́mọ ń jẹ́. Àtòbàjáyé Olódùmarè lọ́ba tí fi ní mọ̀nà àfinimọ̀nà lélẹ́dùnmarè ọba tí tọ́jú ẹ̀bùn sínú ẹ̀dá ọba tán tọ́jú rẹ̀ sínú mi náà ló mú jáde ìgbà tákòókò rẹ̀ tó láti búyọ. Ọlọ́run ló máa ń fi ẹ̀bùn sí inú èèyàn. Òun ló mú mi pàdé ẹ̀gbọ́n mi kan tí wọ́n pè ní Ọlálékan Ọdúntàn ní UNILAG University of Lagos. Àwọn ni wọ́n jẹ́ kí n mọ̀ wípé mo ní ẹ̀bùn bí wọ́n ti ń kéwì bí wọ́n ti ń kọ́. Ayọ̀ Bánkálẹ́ Ewébíyì jẹ́ olórin ìbílẹ̀, ó jẹ́ agbáṣàga, ó jẹ́ olùkéde àṣà, aṣojú àṣà, olùgbàṣàlérí dẹ́dẹ́dẹ́. Iṣẹ́ àṣà ní í ṣe, àṣà ní fi jẹun. Ó fẹ́ràn àṣà, ó fẹ́ láti máa ṣe àtìlẹ́yìn àṣà. Ayọ̀ Ewébíyì Ọlọ́run jẹ́ káṣà ó parun torí pé tí àṣà bá parun ìran Yorùbá ti tán nìyẹn torí pé àṣà ni nǹkan tí adáyé bá ìhùwàsí àwọn bàbá wa. Wọ́n ní ọmọ tí kìnìún bá bí bóore láàrin ìjòwéré ìwà bí ọba kò ní jìnnà sí. Àṣà wa òun ní ṣe wa, àṣà wa òun ní àjíṣe lójoojúmọ́, òun ní àdáyébá wa, àṣà wa òun ní ìṣẹ̀ṣe wa, ohun tá a dáyébá táwọn èèyàn wa tí bàbá wa ń ṣe tí ìyá wa ń ṣe. Ọ̀nà tí ò wá ní fi parun ni wípé kí oníkálukú kó wọnú kọ̀rọ̀ yàrá ẹ̀ lọ kó lọ máa kọ́ àwọn ọmọ wọn obìnrin kí wọ́n jẹ́ kó mọ̀ wípé wọ́n máa ń kúnlẹ̀ ní kí bàbá, wọ́n máa ń kúnlẹ̀ ní kí ẹnikẹ́ni tó bá ti jùyàn lọ lọ́jọ́ orí. Bàbá wa tí wọ́n dolóògbé Barrister wọ́n ní bọ̀wọ̀ fún bàbá pẹ̀lú màmá ẹ̀ kì í ṣẹni tó bí ẹ lọ́mọ nìkan là ń sọ o bójọ́jọ́ kan ló fi jù ẹ lọ péré wọ́n ti pàgbà jù ẹ lọ́jọ́ kan o wọ́n ti pé àgbà yín ó fi ọjọ́ kan ṣoṣo ó fi jù ẹ lọ. Nílẹ̀ Yorùbá a ní àṣà pé ká máa kí ni ó jọ́kùnrin ni ó jóbìnrin ni ẹ̀kọ́ àwọn ọmọ yẹn pé obìnrin máa ń kúnlẹ̀ ọkùnrin dọ̀bálẹ̀ kí àgbàlagbà ni kò sí ìtìjú nítorí pé tó bá dé gbèdéke kan nígbésí ayé ọmọkùnrin tàbí ọmọbìnrin tí wọ́n pè ní ọ̀dọ́ yẹn ni àkókò tí èèyàn máa ṣẹ̀ṣẹ̀ ń dára ẹ̀ mọ̀ wípé èmi ni lágbájá. Ìgbà yẹn ni àwọn ẹwà tí Ọlọ́run fún ènìyàn ló ẹ̀ṣẹ̀ máa jẹ jáde. Lásìkò tí ẹwà ẹ bá ń jẹ jáde àkókò yẹn ni àwọn màlẹ́kà bíi ìgbéraga náà máa wọlé sí inú ayé ọmọ yẹn. Tọ́mọdé ti wọlé sí inú ayé ẹ̀ ó di pé kó máa rí rẹ̀ bí ẹni tó ju bóun ṣe wà yẹn lọ. Tẹ́ bá ti rí ọmọdé tágbàlagbà ń bá sọ̀rọ̀ tó ń sọ fún wípé kí ni tó ń yájú ságbàlagbà ìgbéraga ni. Tẹ́ bá ti tètè rí tí irú ìwà bẹ́ẹ̀ ti fẹ́ ṣúyọ lára ọmọ yín ẹ bá wí kí àṣà ìbọ̀wọ̀ fún kó má bàa parun. Àṣà mìíràn tún ni bí a ti ń fọmọ fọ́kọ, bí a ti ń tọ́jú ilé, bí obìnrin ṣe gbọ́dọ̀ máa hùwà sí ní àwùjọ, ìwọṣọ obìnrin, ìjẹun obìnrin, ìjókòó obìnrin. Ní ayé àtijọ́ àwọn òbí wọ́n máa ń patọmọ́ ọmọbìnrin máa jókòó á patọmọ́ ni. Ní ayé ìsìn wọ́n á jókòó wọ́n á la tán lẹ̀ ní kọ́lọ́n kó ṣàánú.
àní ìwọṣọ àwọn tí àwa ń kó àṣà wọn àwọn náà ní àṣà tiwọn àṣà ní ìlà kíkọ eléyìí tó ti ń parẹ́ lọ àwọn náà ní oníkọlà lọ́dọ̀ wọn wọ́n ń pè wọ́n ní Brit Miller oníkọlà BRITMILAH Brit Miller àwọn náà jẹ́ oníkọlà ní ọ̀dọ̀ àwọn tí a ti kó àṣà tí a ti kọ́ ìṣe. ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tá a bá rò pé bóyá ọgbọ́n kan tàbí àjò kan ni irọ́ ni torí a kọ ìwé rẹ̀ wípé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ Ọlọ́run ló ní Ọlọ́run ló ní ẹni tó fi jíǹkì mi láti lè mọ̀ wípé mo ní ẹ̀bùn kan tí ó lè máa gbé mi kiri torí pé mi gan ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi tí mo fojú sí acting nìkan ni mo tẹra mọ́ drama òun ni mo tẹra mọ́ ṣùgbọ́n ọjọ́ tí èrò pọ̀ ńlẹ̀ fún drama lẹ́nìkan kọ́ mi wípé tí gbogbo èèyàn bá ń ṣe lè ìwọ ò ṣe dọ́gbọ́n sí kí wọn náà ṣe nǹkan míì yóò lè ṣe nǹkan tó àwọn ṣe náà bá dẹ̀ try náà bá gbìyànjú ẹ̀ báwọn ṣe gbìyànjú ẹ̀ náà bá ní kémi náà gbìyànjú ó ṣe di wípé mo bẹ̀rẹ̀ sí ní pé ẹ̀ṣà mò ń ṣe mọ́ra wọn ó wá di nǹkan tó jẹ́ wípé tí àyè bá wà ń bí àìmọye òde ọ̀fẹ́ tá a ti lọ òde ọ̀fẹ́ ló pọ̀ jù tá a máa lọ níbi òde ọ̀fẹ́ yẹn láti máa rẹ́rẹ́ omi tó máa ní èló ló máa ń gbà láti bí òde ọ̀fẹ́ tó ti di èló ló máa ń gbà ibi èló ló máa ń gbà á tún di èló ló máa ń gbà ó di èló ló máa ń gbà títí Ọlọ́run fi wá ṣe é débi wípé àwa náà tún jókòó sílé àti máa lọ ibi tá a ti máa lọ gbìyànjú láti jẹ́ kó lè dà sí ní National Theatre àlọ́ fún riaza tó máa sọ pé ẹ wá dánra wò pé bóyá ká wá fún audition pé ẹ wá ṣe ìdánra wò pé bóyá ẹ lè kópa nínú eré yìí ìgbà yẹn eré orí ìtàgé ni pẹ̀lú National Theatre of Nigeria ó ṣe di wípé mò ń lọ à ń gbìyànjú à ń ṣe audition bí à ń ṣe lọ́hùn títí Ọlọ́run fi jẹ́ kó di òun nìyẹn. Olódùmarè lóye ìdojúkọ máa pọ̀ fún àwa tá a bá ń ṣe iṣẹ́ ìbílẹ̀ tá a mọ̀ sí cultural artist. Ìdojúkọ wa àkọ́kọ́ òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò jẹ́ kí wọ́n mọ̀ wípé bí wọ́n ti ń pe àwọn olórin yòókù náà ni wọ́n máa ń pe àwa eléré ìbílẹ̀. Bó ti yẹ kí wọ́n máa sanwó fún àwọn bó ti ń sanwó olórin yòókù tó ń rò pé ó ṣe pàtàkì náà ló yẹ kó máa sanwó eléré ìbílẹ̀ nítorí wípé tí ọ̀pọ̀lọpọ̀ nígbà míì ohun tí wọ́n ń retí láti ọ̀dọ̀ àwọn tí wọ́n fìwé fowó ńláńlá pè ọ̀dọ̀ olórin ìbílẹ̀ ni wọ́n ti máa rí. Mi ò sọ wípé wọn ò lè kò dáa àbí nǹkan kan ohun tí mò ń gbìyànjú àti sọ ni wípé wọn ò rí nǹkan kan rò bí pé sí àwa oníbílẹ̀. Fún àpẹẹrẹ mo ti rí ẹnìkan tó ń ṣàlàyé fún mi níjọ̀kan pé òun ti fowó ńlá pé òun ó ti sọ fún mi ní nǹkan bí oṣù 4 sẹ́yìn wípé òun fẹ́ ṣe nǹkan báyìí ó wá di ọjọ́ tó wá kù fẹ́rẹ́fẹ́ kó ṣe à ń sọ̀rọ̀ lórí pé báwo ni kíní kan ló bá ní olórin tí òun pè ń gbà yẹn ó tún ti fowó lé fún òun kémi máa bọ̀ ní ọ̀fẹ́. Wọ́n á sọ pé ọ̀fẹ́ yẹn ni Olódùmarè fi mí fún bàbá mi àti ìyá mi kò gbowó lọ́wọ́ wọn èmi ò tún gbọ́dọ̀ farawé ọba tó dá ayé tó dá ọ̀run kọ́ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ èmi àwọn ìgbowó tó bá jẹ́ kí mo fẹ́ bá yín ṣiṣẹ́ ojú ètí mi láti béèrè owó ẹ má bínú wọn máa gbowó ẹ má bínú sí owó. Mo dẹ̀ wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pátápátá mo dúpẹ́ lọ́wọ́ àwọn bí ọba ìjòyè àwọn èèyàn wa gbogbo àwọn èèyàn tó jẹ́ oníbàárà wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ wọn torí pé wọn ò fọ̀rọ̀ wá ṣeré ọpẹ́lọpẹ́ àwọn ní èjìká tí ò jẹ́ kí ẹ̀wù kó yẹ̀ àwọn ní ẹni tó ń fi oúnjẹ sórí tábìlì wa torí tó bá jẹ́ pé tó ní ọ̀fẹ́ dé ni Ọlọ́run má jẹ́ kéèyàn rí òwò àwọn lẹni tó ń jẹ́ ká rọwọ́ mú lọ sẹ́nu ẹni tó bá pè ẹ́ tó ní kó wá ṣe eré lóde tí wọ́n fún ẹ lówó
tó débẹ̀ wọ́n tún ná ẹ lówó, àwọn ló fún oúnjẹ sórí tábìlì wa. Gbogbo olólùfẹ́ pátápátá ẹni tí náwó fún mi rí o àtẹni tí ò tí ì náwó fún mi rí o, lágbára Ọlọ́run ọwọ́ yín ò ní kàn sàlẹ̀ àpò, ẹ̀ ní fojú sunkún ọmọ, wọn ò ní jọ́ ọmọ yín gbé, ẹ̀ ní rí dààmú, ìbànújẹ́ ò ní wọlé yín. Ànímọ́ báyìí láṣọ pèrègún, ànímọ́ ni ire ayé yín, ànímọ́ lówó, ànímọ́ láṣọ, ànímọ́ lọ́mọ, ànímọ́ lóye tẹ́ ẹ ti jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo dúpẹ́, ẹ ṣé o. Ètò Agogo Ayọ̀, àtẹniṣètò àtẹnigbètò pátápátá.